àwa oníkí wa máa sọ pé as-salafu as-salihun àwọn bàbá wa wọ́n ti di kan bẹ́ẹ̀ báyìí bàbá Sọfíyùllah àjọwábì náà ní tàwa ọ̀dà àti ẹ̀gbẹ́ wáwò gan so àwọn náà ti wà náà as-salafu as-salihun bẹ́ẹ̀ náà làwọn tó dé lẹ́yìn wọn àtọ̀rọ̀ lọ́dọ̀ Ọlọ́run àfáà wa Sheikh Abaki Muhammad ara wọn àwọn náà ti di ara wọn salafu salihun lẹ́yìn tí kìí ṣe sálàfù lásán àwọn tí Ọlọ́run lò tó fi wọ́n bí àìmọye àwọn irú wọn tọ́pọ̀ torí Sheikh Kamaludin madrasa ni wọ́n even bàbá ọ̀fọ̀ ara mọ́ kí wọ́n pe àwọn ní madhabu ni walakinnahu madrasa sì ju masabu lọ torí masabu wọn máa mú ní madrasa ni téèyàn bá lọ madrasa kò lè ní masabu so bàbá lónìí madrasa ni wọ́n tún wá jẹ́ umma orí tọ́lọ̀ sọ fún bàbá wa ó lágbára pọ̀ ń Chelsea ọlọ́ndéládé lọ́jọ́ àmọ́ rírọ̀ ẹ̀yìn bàbá wa yìí àwọn òkè ní ń rólé wọn tí sàṣùkú tí ọ̀gbọ̀lábá pàápàá ti rólé àfáà mi rẹ̀ tí ọ̀gbọ̀lábá kankan tí ọmọ kankan pa kí ó ìwọ̀ngbà tí àlééfà kù wọn ò rẹ̀ tí òun náà wọ́n ní gbàgbọ́ kó sì ka ìtìdáyé náà àmọ́ rólé bàbá rẹ̀ ẹ wá wo kí ni ó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ wo aláàf tó lè rólé bàbá wa Kamaludin téèyàn ò sì ní màlá pé ń bo mímọ̀ wa Ọlọ́run fún bàbá lọ́mọ tó pọ̀ lójú ayé wọn kọ̀ wá pa wọ́n kọ̀ dẹ̀ yí wọn padà sáìdá lẹ́yìn wọn adúrẹ́bẹ̀ Ọlọ́run wípé tí èèyàn bá sọ pé Súfí tó dáa láwọn ọ̀rọ̀ tó ẹ̀ pé ìtúwọ́n fẹ́ràn ní Súfí tó dáa Súfí tó nímọ̀ bàbá wa Sheikh Kamaludin ìmáàmù ni wọ́n jẹ́ àwọn táwọn máa ń lo lóga alùsùnà tí ẹ̀ bá sọ pé bàbá ìmáàmù alùsùnà ni bẹ́ẹ̀ náà ni bí Ibn Taymiyyah náà ṣe rí nù Ibn Taymiyyah jẹ́ àfàtọ́ pé kò yí sálábòsí ó jẹ́ àmọ́ yìí pé àtàsọ́wọ́fù kìí ṣe bídíà àfi tí èèyàn bá bẹ́ẹ̀ pẹ́ra ẹ̀ lálùsùnà ó lè ṣe bídíà àbí ọ̀gọ́ alùsùnà ní bẹ́ẹ̀ ó lè ṣe bídíà àmọ́ àtàsọ́wọ́fù bìnísíbátì lá àwọn ẹni Ọlọ́run tí wọ́n dálẹ̀ wọ́n yẹ sálù bídíà iṣẹ́ ànábì náà wọ́n ṣe gíní náà ń promote bẹ́ẹ̀ bá pa lálùsùnà tí ọba ti ní mọ̀ ibi tí ọba rẹ̀ ọ̀dá bẹ́ẹ̀ náà ní tí ọba pẹ́ra ẹ̀ ní Súfí tí ọba ní mọ̀ ẹ̀ka dúpẹ́ rẹ̀ pé ilé ìmọ̀ láwàá ìyẹn lọ́jọ́ kọ́rọ̀ ọ̀run alìjámù bayna at-tasawwuf al-mashru' wa sunna wa salafiyya bí orí yẹn ọba dàrú kò gbọ́dọ̀ gbé ẹnu rẹ̀ gbé kọ́kọ́ aṣọ pé òun rálé ibùkan tó wọ́n sọ nípa Sheikh Kamaludin ìmọ̀ yìí Ọlọ́run fi pọ́n wọn lé pọ̀ wàláhì Ọlọ́run fi pọ́n wọn lé àwọn tọ́lọ́run bá ti pè ní òkè báhùn ẹni tí ọba ní jẹ́ nǹkan ni ò ní dá wọn mọ̀ ní ọ̀nà sàpọ̀lé wọn kò sí tá a bá ti gbogbo kan láti gbọ́n bì á gbà pé ilé wa ilé àfa wa ilé ọ̀gá wa iná ni ibikíbi tá a bá rí ká wà mo ń sọ lọ́dọ̀ àwọn bàbá àmọ́mù lónìí pé kò sí tí lọ́run fẹ́ ṣe ẹ̀sìnlẹ̀ àwọn ìka mẹ́ta kan tó lọ́run fi sí lọ́rẹ̀ lẹ́yìn bàbá wa Alimi Ọlọ́run fi bàbá wa Kamaludin ó fi pọ́n Ìlọrin lé ó sì fi bàbá wa ṣe Adam Ali lórí ó fi pọ́n Ìlọrin lé irú àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn tí wọ́n wà kọ́fà lẹ Yorùbá wọn ebi Ìlọrin ni ẹgbẹ̀rún kárí afárò rẹ̀ níbi gangan ní ìlú wa àwọn àdàbí yóò náà wà ń bẹ níwò ni o àdàbí yóò náà wà ń bẹ tí wọ́n pọ̀ lọ rẹ́rẹ́rẹ́rẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo Ọ̀ṣun ọ̀rẹ́ mi zero staff òun gan ni lálẹ́pẹ̀ gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun àdàbí ni Allahu Akbar àdàbí ni ìyẹn ní ìṣe ìyẹn láni o wọ́n máa farapamọ́ ní jẹ ni ọmọ kéyìn ni ẹ máa gbọ́ gbogbo ibi tí ẹ bá ti wá rí àdàbí ó kọ tí ẹ pè wọ́n wù ẹ sì máa rí lára rẹ̀ bó kódà kó ṣàbòsí kó pẹ́ gan èyí ó máa rí a gbogbo àwọn àfáà tí wọ́n jáde ní madrasa yìí bàbá wọn à ń gbádùn wọn ní
anywhere nílẹ̀ Yorùbá àgbàdùn wọn pọ̀ ni o wọ́n yẹ sọ̀tà ẹnì kankan torí tó sì bí náà ni pé tí wọ́n bá ní mọ̀ kì í sẹ́ẹ̀bù ní bẹ́ńbí odidi ìmọ̀ ni ẹ̀kọ́ wọn tán ẹ jẹ́ wọ́n mọ̀ ẹ jẹ́ kó yé wọn tí wọ́n bá tún wá lápèjúwe torí tí èèyàn máa ń mú ní kúdùwà ó jùmọ̀ lọ́wọ́ torí tí èèyàn bá ní mọ̀ tó o bá ti lè ní kúdùwà tó dáa ìyẹn ni pé tó nǹkan ọ̀sẹ̀ tó dáa wọ́n á ní tètè mọ̀ pé ò ní mọ̀ tí èèyàn bá ń kọ́ sí bàbá wa Kamaludin lásán ní mọ̀ pé ò ní mọ̀ wàláhì ní mọ̀ pé kò ní mọ̀ torí yìí ṣe táwọn onímọ̀ ọmọ ṣe ní ọmọ kíni ní ọmọ ṣe ṣé wàá rí ó tún wá jọjú wípé àmọ̀kan bẹ́ẹ̀ lọ Yorùbá gan ṣùgbọ́n kò sí ibi kankan tí ẹ bá ti rí àwọn àdàbí yóò ẹrù bí wọ́n lọ lẹ lárúbáwá lọ kí wá tí ò sí lọ bí kankan ni ó ẹrù bọ́ lọ lẹ bọ́ ń sọ lárúbáwá gan lábára ẹ̀ wà pa bọ́ bá tún wá ń wùwà ìwà rẹ̀ sí kíni wọ́n máa ń wà pa kódà ń bi àwọn fíkíù ìsìlámì wọ́n èèwọ̀ gbó Ọlọ́run ló fi kẹ́ bàbá o àdàbí tí wọ́n wí òun Ọlọ́run kò ṣe ní kẹ́límà lásán Ọlọ́run ṣe ní nẹ́ẹ̀mà rẹ̀ tó ń kálukú fi lè gbé pẹ̀lú wọn kò sì síbi kátẹ́ ti fẹ́ rí àwọn àdàbí yóò wọ́n ní kọ́ọ̀sì wàhálà wọ́n ní involve níbi àgbẹ̀yàn lẹ́sẹ̀ bẹ́ẹ̀ náà ni bàbá alálùbáríkà yìí náà wa innaka la'ala khuluqin azim tẹ́ bá fi ròyìn ànábì wàláhì ó ṣe fi ròyìn bàbá náà pé téèyàn bá fẹ́ kọ́ wà bàbá ni kéèyàn lọ rè wò ẹ wá máa wo kàyéfì Ọlọ́run ìgbà tí mo wá tí àwa ń kíyèsí bàbá tó ń jẹ́ àlééfà wọn náà bàbá Sọfíùlà ìwà ìnáà tún ní òkè ní àwọn àmọ́ tẹríba ẹ tó wá wò gbogbo àwọn tó dé lẹ́yìn ẹ wá wo bàbá wa tí wọ́n ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lónìí àwọn bàbá Kamaludin Àdábí Onírì kí á níyàtọ̀ táníyàn olórí bá ti dá bọ́lọ̀ ṣe máa ṣe fáwọn ọmọlẹ́yìn ẹ̀nu wọ́n fẹ́ kọ̀ àlùbáríkà tí ń bẹ lára ẹni òpìlẹ̀ nǹkan ẹ máa rí lára wọn àníyàn bàbá dá ni o àníyàn wọn dá ìwà wọn dá ọpọlọ wọn dá ìṣe àgbékalẹ̀ wọn náà tó wá sí kíni ó tó wá dá tọ́lẹ́ lómi àníyàn rẹ̀ ní pọ́blẹ́mù ẹlòmíì sì wà tó pé ọpọlọ rẹ̀ ní pọ́blẹ́mù sẹ́rí àwọn ilé kí ó kan bẹ̀ lónìí rẹ̀ pé kí ó tó rí òkè ń bẹ̀ wọ́n máa tún ké tọ́ba tó débò mí ni wọ́n máa tún ké tẹ́ bá lọ wo kí ló fà ẹ wà rí i pé láti pìlẹ̀ náà ni wọ́n ó kọ́ ló tóbi ní ti ń bẹ́ẹ̀ ń bí òsì kíni kò tó nǹkan ṣùgbọ́n abáyé dúpẹ́ bàbá abáyé dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ibi tọ́lọ́run tó yìn sí ààyè yìí tọ́lọ́run ọba fi yín darí ìpìlẹ̀ yìí la fi ń bá yín dúpẹ́ orípìlẹ̀ rẹ ni ara àǹfààní tá à ń jẹ nílẹ̀ káàró òjèrè ni sẹ́rí mi researcher ni mí láti more than 30 years ǹjẹ́ mo sì máa ń wádìí ju ni pé bó lọ̀rọ̀ Islam ṣe rí nílẹ̀ káàró òjèrè so tí èèyàn bá fẹ́ sọ̀rọ̀ nípa Islam nílẹ̀ káàró òjèrè lónìí madrasa kan téèyàn gbọ́dọ̀ bẹ́lọ̀ kó kú àbí kó yin jẹ madrasa kan pàtó tá bá sì fẹ́ tó wallahi number 1 láàpè Islahudeen ni mí o ṣùgbọ́n tá a bá fẹ́ tó number 1 láàpè torí ó ṣáájú níbi ìgbìyànjú dáwà aljamu bayna dáwà wal ilmi ìpìlẹ̀ àlùbáríkà ni Ọlọ́run ní jẹ́ òyìn jẹ́ o kí ló pé mò ń yìn yín o mò ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ kí a mọ̀ yìí pé tá a bá láníyàn tó dáa á ní àròlé tó dáa àníyàn bàbá ni o àwọn onímọ̀ pọ̀ ṣùgbọ́n ẹlòmíì bẹ́yìn náà àdábò àti àníyà ló máa ń ní problem ìwà ẹlòmíì. Mi ò kọ́pọ̀ bàbá ẹ dákun tó mi ò ròyìn. nǹkan tá à ń pè ní ròyìn òun ni nǹkan tó ṣe pé ẹni tí ò sí nínú ilé tí ń bá ń sọ nípa inú ilé lóòótọ́ ọmọ inú ilé ní figuratively ṣùgbọ́n actually àdúgbò wa lọ́hùn táwọn àgbàlagbà lò sí náà ní ìwé ìfẹ́ níyìn àwa bá dé ìwà sọ pé ìwo ni wá. Bàbá dé ìwọ sọ pé ìwo ni wá. Ó sì dàbí ẹni pé ẹ bá rí wa pẹ̀lú ohun tẹ́ ẹ̀ ń sọ yìí
àwọn ò ní mọ̀ pé ẹ ti mọ̀ nípa wa níbi Ìlọrin bí ará Àgbàjì ẹ ti ń sọ yìí. Ẹja tó máa sún sí òkè lọ́wọ́. Àwọn olóyìnbó ní like father bákan náà òwe yín sáṣe rí bí bàbá wa náà aláhàpà Ọlọ́run gbà ní Ìbàdàn ìgbẹ́jọ́ àwọn bàbá Ọlọ́run gbà ní Ìbàdàn ìgbẹ́jọ́ àwọn tó dé lẹ́yìn wọn Ọlọ́run gbà ní Ìbàdàn ìgbìyànjú tẹ́yìn náà dáwọ́lé lórí yìí Ọlọ́run gbà ní Ìbàdàn àléfààrí Ọlọ́run gbà ní ṣẹ́yìn àléfààrí Ọlọ́run fi ṣẹ́yìn tí wọ́n máa fi ṣàpèjúwe dáadáa àwa tọrọ lọ́dọ̀ Ọlọ́run jẹ́ mi ogun tẹ́ fi ṣe iṣẹ́ Ọlọ́run tẹ́ gbà yìí Ọlọ́run bá ní tayín lọ́rọ̀ rẹ̀.